bẹ́ẹ̀ ni Yorùbá ní kámúrágbá káfitìrágbá kámúrágbá káfitìrágbá àgbà tí ò bá mọ tọ́tọ́ àti tó yẹ ní máa ń fòjò pojo tí máa ń fòjò pojo ẹ má fòjò pojo ẹ má fòjò pojo wà lórí ìkànnì Àrólé bàbá 1010 TV2 torí pé ọ̀tọ̀ lójó àwa kì í sojo bẹ́ẹ̀ la kì í sojòjò tó bá ti gidi kákàròyìn lálàjẹ́ òbalẹ̀ èyí tí oṣù tó jẹ tí ń gbèsè tó sì tún jojú lówó pa mọ́ mú wá lórí mọ́ọ̀máwòrán Àrólé bàbá 1010 TV2 bí mo ṣe tàwa náà kọ́ Olódùmarè ní ká mọ kí ká sì mọ fọpẹ́ fògo fìyìn fún gbogbo gbà wọn fi lè kí gbogbo ẹ̀ńtẹ́ ìjọ olùfẹ́ mi pẹ́ tó káàbọ̀ sórí akọ́tún ròyìn fún ti àsìkò yìí ẹ bá ti mọ̀ kókó mi ò yí padà àyànfẹ́ Olódùmarè lèmi jẹ́ kókó oníròyìn rẹ̀ ẹ jẹ́ gbéyẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ inú rẹ̀. ọ̀pọ̀ gómìnà sì ń bọ̀ wá darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC láìpẹ́ yìí o Ganduje ló sọ èyí di mímọ̀ lásìkò tó ń gba àwọn olóṣèlú tuntun wọnú ẹgbẹ́ òṣèlú APC lásàbà. Tinubu ti já àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kulẹ̀ púpọ̀ ó ṣeé ṣe kó má ṣe ju ẹ̀ẹ̀kan lọ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o olóyè nínú ẹgbẹ́ òṣèlú APC òun náà ló wí bẹ́ẹ̀ síta. Igbákejì gómìnà ìpínlẹ̀ Niger ò kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ rárá o ẹ jìnnà síròyìn òfégè ẹni tó jẹ́ akọ̀wé fún igbákejì gómìnà náà ló fi òun náà léde. Mọ̀mọ́ ní Tinubu torí kò sí ojúṣe rẹ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àyànfẹ́ kò mọ̀ gbà mí lẹ́nu Ọmọyẹlé Sowore òun náà ló sọ ọ̀rọ̀ yìí síta. Wọ́n ti dóòlà ẹ̀mí ènìyàn méjì tán jí gbé ní ìpínlẹ̀ Èkìtì sílẹ̀ kúrò lákàtà àwọn ajínigbé ọ̀hún. Kàyéfì láre àwọn ajínigbé ti jẹ bẹ́ẹ̀ jí olórí àti ọmọ rẹ̀ tó jẹ́ ti orí adé kan ní ìpínlẹ̀ Kaduna wọ́n ti jí wọn gbé wọnú igbó lọ báyìí. Ìpínlẹ̀ Benue òní ti fi àdàgbé ètò mìíràn fún tásìkò yìí ènìyàn mẹ́rin ló ti ṣe bẹ́ẹ̀ dágbére fáyé nígbà tọ́pọ̀ farapa nínú ìkọlù àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn èyí tó wáyé ní ilé ìgbafẹ́ kan ní ìpínlẹ̀ náà. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀pọ̀ gómìnà ló sì ń padà bọ̀ wá darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC láìpẹ́ yìí Umaru Ganduje ló sọ èyí di mímọ̀ lásìkò tó ń gba àwọn olóṣèlú tuntun wọnú ẹgbẹ́ òṣèlú APC lẹ́ni tí í ṣe ọjọ́ 28 inú oṣù kẹrin ọdún tá a wà nínú rẹ̀ yìí ni ẹni tó jẹ́ alága fẹ́gbẹ́ òṣèlú APC jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà àti igbákejì ààrẹ lórílẹ̀-èdè yìí Kashim Shettima ni wọ́n péjú pésẹ̀ pẹ̀lú àwọn jàǹkànjàǹkàn èèyàn tó kù nínú ẹgbẹ́ òṣèlú APC náà péjú pésẹ̀ sí olúlu ìpínlẹ̀ Delta tí ń ṣe Asaba láti lè kí ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Delta Sheriff Oborevwori àti gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún Ifeanyi Okowa pẹ̀lú àwọn tó kù tí wọ́n jọ darapọ̀ mọ́gbẹ́ òṣèlú APC ẹ̀ràn ti wípé lọ́sẹ̀ tó kọjá ó ní Sheriff Oborevwori àtàwọn èèyàn tó kù Ifeanyi Okowa ẹni tó tún jẹ́ abẹnugan nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Delta àtàwọn alága níjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan tí ń ṣe ìpínlẹ̀ Delta ní gbogbo wọn ṣe bẹ́ẹ̀ kéde ara wọn pé àwọn ti fẹ́gbẹ́ òṣèlú PDP sílẹ̀ darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC lónìí ó ní àwọn èèyàn jàǹkànjàǹkàn bẹ̀rẹ̀ látòrí Umaru Ganduje tí ń ṣe alága fẹ́gbẹ́ òṣèlú náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ kí àwọn ènìyàn náà káàbọ̀ sínú ẹgbẹ́ òṣèlú APC lásìkò tí Umaru Ganduje tó ń ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ òun ló sọ dúnmọ̀ wípé láìpẹ́ yìí àwọn gómìnà láti inú ẹgbẹ́ òṣèlú alátakò tó kù wọ́n sì ń padà bọ̀ wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC láìpẹ́ láì jìnnà ìpínlẹ̀ Delta ó ní àwọn tó jẹ́ ẹgbẹ́ òṣèlú PDP náà ti ṣe bẹ́ẹ̀ tukọ̀ ìpínlẹ̀ ọ̀hún láti bí ọdún 26 sí àsìkò yìí kó tó di wípé Sheriff Oborevwori ó ṣe bẹ́ẹ̀ kó gbogbo agbára àti àkóso ìpínlẹ̀ ọ̀hún láti ní ẹgbẹ́ òṣèlú PDP lọ sí ẹgbẹ́ òṣèlú APC báyìí bẹ́ẹ̀ ni Umaru Ganduje ó kí àwọn gómìnà èyí tí òǹkà wọn jẹ́ 21 tán jẹ́ ti gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC tí Sheriff Oborevwori tó ṣe ẹlẹ́ẹ̀kejìléníogún nínú àwọn gómìnà náà ó wá kí wọn ó sì lù wọ́n lọ́gọ̀ ẹnu ṣáájú ni ẹni tó jẹ́ Okowa yìí ló náà ti fún un léde wípé ó nídìí pàtàkì táwọn fi darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC kò sọ méjì tó sọ ju wípé àwọn fẹ́ kí ìtẹ̀síwájú tó péye kó wà fún ìpínlẹ̀ ọ̀hún ó ní kì í ṣe ti gómìnà bẹ́ẹ̀ ni kì í ṣe tara òun ṣùgbọ́n àwọn náà fẹ́ ní connection láti Àbújá sí ìpínlẹ̀ Delta ìdí abájọ sì rèé táwọn fi darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC kí ìtẹ̀síwájú tó péye kó lè wà fún ìpínlẹ̀ Delta òun ló jẹ́ kí àwọn ṣe bẹ́ẹ̀ gbé irú ìgbésẹ̀ ọ̀hún fídíò ọ̀rọ̀ náà
fídíò ọ̀rọ̀ náà ó ń bẹ níbí ká ṣe àfihàn rẹ̀ fún wa. Yes. Let me do the red Tinubu ti já àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kulẹ̀ púpọ̀ ó ṣeéṣe kó má ṣe ju ẹ̀ẹ̀kan lọ gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o, olóyè nínú ẹgbẹ́ òṣèlú APC kan òun ló fi ọ̀nà náà léde. Ọ̀kan pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú APC tó jẹ́ olóyè eyín Jésù Tẹ̀gá Ọ̀nàpọ̀sà ó ti fi hàn léde lásìkò tó ní ìtàkùrọ̀sọ lórí mọ̀máwòrán Arise. Ibẹ̀ ló ti ṣe àlàyé wípé ṣẹ̀rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó mọ̀ ti ṣe bẹ́ẹ̀ já àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kulẹ̀ nínú ìgbàgbọ́ tí wọ́n ní sí i pẹ̀lú bí kò ṣe ṣe ohun tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan fẹ́ tó sì ń ṣe bẹ́ẹ̀ bí àwọn ìgbésẹ̀ èyí tó ní àwọn ọmọ orílẹ̀-èdè yìí tó ní wọn lára. Ó ní fún ìdí èyí ó ṣeé ṣe káàrẹ Bọ́lá Ahmed Tinubu kó má lọ ju ẹ̀ẹ̀kan lọ ní orílẹ̀-èdè Nàìjíríà ó nítorí pé ẹgbẹ́ òṣèlú APC ètò ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu sí orí àléfà wọ́n ti ṣe bẹ́ẹ̀ já àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti já wa kulẹ̀ tó ṣe wípé àwọn ọmọ orílẹ̀-èdè yìí wọn sì ní ṣe bẹ́ẹ̀ tẹ̀ka fún ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìdìbò èyí tó ń bọ̀. Bẹ́ẹ̀ náà ló tún mẹ́nu lé bí àwọn gómìnà ní ìpínlẹ̀ Delta àtàwọn akẹgbẹ́ rẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ fẹ́ gbé òṣèlú PDP sílẹ̀ náà darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún. Bẹ́ẹ̀ ni ó ṣe ní àlàyé pé Sheriff Oborevwori tó jẹ́ mọ̀lẹ́bí sí kò fi nǹkan kan tóun létí ká tó darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC. Ó ní òun kò sì wá mọ láríjà wọn tó fi darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Ó ní ìdarapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC wọn kò ṣe bẹ́ẹ̀ fi àfikún ipò àbí agbára fún ẹgbẹ́ òṣèlú APC. Bẹ́ẹ̀ ni kò jẹ́ nǹkan kan ní ìpínlẹ̀ Delta. Ó ní akànwù ìwà wọn bó ṣe wu oníkálukú ṣùgbọ́n ó ní kí Tinubu kó dìímú o bí kò bá yí ìwà rẹ̀ padà kó tó di pásìkò ètò ìdìbò ọdún 2027 ó wọlé wa kò lè rí ìbò àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà torí pé ẹgbẹ́ òṣèlú APC àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ti ṣe bẹ́ẹ̀ já àwọn ọmọ orílẹ̀-èdè yìí kulẹ̀. Igbákejì gómìnà ìpínlẹ̀ Niger kò kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ rárá o. Ẹ jìnnà sí ìròyìn òfégè. Àwọn alájọṣe igbákejì gómìnà ló sọ èyí di mímọ̀. Pẹ̀lú ìròyìn ẹlẹ́jẹ̀ tó ti ń lọ káàkiri orí ayélujára ní orílẹ̀-èdè Nàìjíríà níbi tá ti sọ dímọ̀ wípé ẹni tó jẹ́ igbákejì gómìnà ní ìpínlẹ̀ Niger Yakubu Garba ó ní ó ti ṣe bẹ́ẹ̀ kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ tó sì ní òun ṣe igbákejì gómìnà ìpínlẹ̀ náà mọ́. Wàyí o ẹni tó jẹ́ akọ̀wé fún igbákejì gómìnà náà níhùn Umu Kulthum Abdullahi ó ti kọ ìwé náà síta tó fi òun léde wípé ẹni tó jẹ́ igbákejì gómìnà Yakubu Garba kò kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ o ó ń bẹ ní ọ́fíìsì rẹ̀ tó sì ń ṣiṣẹ́ rẹ̀ lọ. Ó ní ìròyìn ẹlẹ́jẹ̀ tó ń jáde láti ọ̀dọ̀ àwọn aláìnífẹ̀ẹ́ ni àti àwọn alátakò ó ní ìròyìn náà tó ń gbé káàkiri. Ó ní ọ́fíìsì ọ̀gá ó ń bẹ ní òkè ọ́fíìsì tòun sì bẹ ní ìsàlẹ̀. Ó ní òun kò rí wípé ẹni tó jẹ́ igbákejì gómìnà náà ó ṣe bẹ́ẹ̀ bínú jáde àbí ó fi ọ́fíìsì rẹ̀ sílẹ̀ láì jẹ́ kí òun mọ nǹkan kan tó ń lọ. Ó ní fún ìdí èyí ìròyìn ẹlẹ́jẹ̀ lásánlásán ó ní wọ́n gbé káàkiri. Igbákejì gómìnà ìpínlẹ̀ Niger kò kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ o ó sì wà gẹ́gẹ́ bí igbákejì gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún. Múmú márùn ní Tinubu torí kò ṣe ojúṣe rẹ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Mo ní kò gbẹnu àyànfẹ́ Elédùmarè láti sọ ọ̀rọ̀ yìí. Ọmọyẹlé Sowore òun ló sọ ọ̀rọ̀ náà jáde. Ọmọyẹlé Sowore tó jẹ́ ajìjàǹgbara àti olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú AAC lọ́dún 2023 ó ní ó fi ìròyìn náà tó fi léde síta lásìkò ètò kan tó ń lọ lójú mọ̀máwòrán TikTok níbi tí wọ́n ti ní ìtàkùrọ̀sọ pẹ̀lú rẹ̀
pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ lórí bí wọ́n ṣe fi páńpẹ́ òfin gbé ẹni tó jẹ́ ajìjàgbara tó máa ń sọ̀rọ̀ lórí móhùnmáwòrán lórí ìkànnì ayélujára TikTok etí ìnagijẹ rẹ̀ tó ń jẹ́ Sikin tí wọ́n ti fi sí àtìmọ́lé nígbà tí ẹni tí ó jẹ́ ajìjàgbara yìí Ọmọyẹlé Sowore tí ó máa ṣe àlàyé ọ̀rọ̀ ó ní ṣé ká má parọ́ ká sì má ṣèké mùmú máa gan ó ní Tinubu lóòótọ́ àti lódodo ó nítorí wípé kò ṣe bẹ́ẹ̀ ṣe ojúṣe rẹ̀ bó ṣe tá àti bó ṣe yẹ fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí ó ń ṣe àlàyé ó ní nínú ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu yìí ó ní kò ti sí àǹfààní fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti sọ ẹ̀dùn ọkàn wọn àbí kí wọ́n ké gbàjarè níbi tí bàtà lóbi ti ń ta wọn lẹ́sẹ̀ ó ní ẹni tó bá wí ohunkóhun níṣẹ́ náà tì í sí náà tì mọ́ àtìmọ́lé gẹ́gẹ́ bí Síkì yìí bọ́nà ṣe wà ní àtìmọ́lé fún àsìkò tàfi kó ìròyìn jọ ó ní kódà gan ṣe é fẹ́ gbọ́ bó bá ṣe òun ló ń fi ààyè ojúṣe òun sílẹ̀ tóun kò mójútó gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ó ní kò sóko méjì tí wọn yóò pé òun ju Mumu Maun lọ ta ni Mumu Maun ó náà lẹ́ni tó mójúṣe rẹ̀ ṣùgbọ́n tí kò ṣe tó ń fi ara ni àwọn ènìyàn ó ní àwọn yẹn gan ó là ń pè ní Mumu Maun ó ní lóòótọ́ àti lódodo ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó lè ti dàgbà ó ní ṣùgbọ́n àgbà tí kò bá mọ tó tọ́ àtèyí tó ń yẹ yóò rí àní fígbà láti ọ̀dọ̀ àwọn èwe ó torí pé ó ti ṣe oyan gan mọ́dì yóò sì di aláwàdà adìyẹ ó ní ẹtún lọ sáàrin àwọn ọmọ kéékèèké nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ gbórúkọ tí wọ́n ń pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu látàrí páwọn náà mọ̀ pé àsìkò ààrẹ yìí ó nira fún àwọn òbí wọn láti mójútó wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ tí Ọmọyẹlé Sowore tó sọ ń ṣe àfihàn fídíò tiẹ̀ náà ẹ̀rí máa jẹ́ mìíṣó òun ló náà wà fún. The question I have for you is Tinubu not a woman? Simple question. Who is a mumu? Is it not the person who takes on the responsibility that he cannot deliver? That's the person they call mumu. So you have a mumu president. Somebody says he's a mumu president. You are invoking paternity that is an old man. Have you never seen a mumu old man before? Is there every old person in this world that is not mumu? Hey. That's my very simple question to you. To that, Tinubu is a mumu man. The guy has said it. He's saying the truth. If Tinubu is not a mumu man, how can the country be like this? So you are not going to live in a society where people will not be able to express themselves truthfully, and the country will not be the way it is. You see, all these things we are saying about, oh, you respect the elders. Respect is reciprocal. Elders who are not supposed to act the role of elders don't deserve respect. I'm serious. Even if I'm the one, I deserve the disrespect I'm getting. If tomorrow I become the president of this country and I cannot deliver on the promise I made, I cannot immunize children, I can't give children education, I cannot construct roads, people are going to call me Mumu Man. 2-year-olds will be saying, is it Sikin? Is Sikin is because you see Sikin on talking on TikTok now. Go and look at what primary school children are saying about Tinubu. They use him to make, you know, it's a butt of jokes all over the country. Because people are genuinely suffering because of the way he's running the country. So, as to what's your first question? That escaped my. Ẹ káàbọ̀ padà. Ó di ìpínlẹ̀ Èkìtì báyìí níbi tán ti dóòlà ẹ̀mí ènìyàn méjì tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ ọ̀hún kúrò lákàtà àwọn ajínigbé náà. Ní òpópónà Ìgbàrà odò sí Ìkẹ́rẹ́ Èkìtì lọ́jọ́ àbámẹ́ta tí ń ṣe sátidé tá a lò sẹ́yìn yìí ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ pẹ̀lú bá ṣe sọdún mọ́ wípé àwọn tó ń ṣe ìrìn àjò náà ní inú ọkọ̀ wọn ó ní wọ́n ń gbìyànjú láti tú táyà ọkọ̀ wọn èyí tí ó fọ́ lórí eré tí wọ́n fẹ́ pààrọ̀
táyà ọkọ̀ náà kó tó di wípé àwọn agbébọn náà wọ́n yọ ìbọn jáde láti inú igbó tó sì gbé ìbọn sí wọn lórí pé ẹ máa fi ẹsẹ̀ ara yín kẹ́ ẹ máa fi rìn lọ. àwọn ènìyàn náà ni wọ́n ní wọ́n pa ọkọ̀ náà tì tí wọ́n sì bẹ̀rù ẹ̀mí ara wọn tí wọ́n fi tẹ̀lé àwọn ajínigbé ọ̀hún lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ ní nǹkan dédé aago 7 àbọ̀ alẹ́ ní ìròyìn náà dé ti ìgbọ́ àwọn ará ìlú tó sì fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró létí ní kànmọ́nkóbó ó ní àwọn agbófinró àtàwọn ẹ̀ṣọ́ aláàbò tó kù tí wọn ò rọ̀gbọ̀kú lé ìjọba ní ìpínlẹ̀ Èkìtì ni wọ́n ṣe bẹ́ẹ̀ pa kìtì mọ́lẹ̀ tó sì wọnú gbó pẹ̀lú àwọn agbófinró láti lọ ṣe ìkọlù táwọn oníṣẹ́ láabi ajínigbé ọ̀hún. ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkìtì Sunday Abutu ó fìdí ìròyìn náà múlẹ̀ pé pẹ̀lú akitiyan gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀hún àwọn ti dóòlà ẹ̀mí ènìyàn méjèèjì o tí wọn ò sì fi ara pa ṣùgbọ́n wọ́n rọ̀jò ìbọn lu àwọn ajínigbé náà tán ni wọ́n bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ pẹ̀lú ọgbẹ́ lára wọn tó sì sá lọ. wọ́n ní àwọn òwà tó jẹ́ kó mọ̀ bẹ́ẹ̀ o àwọn sì ń ṣe ìwádìí lórí ibi tí wọ́n lè fi orí mù sí tí wọ́n sì fi páńpẹ́ òfin gbé wọn. wọ́n ní wọ́n ti gbé àwọn méjì tán dóòlà náà lọ sí ilé ìwòsàn níbi tó ti gba ìtọ́jú láti lè jẹ́ ká padà sí ilé wọn láyọ̀ àti àlàáfíà. kàyéfì ńlá lélẹ́yìí àwọn agbébọn náà ti jí olórí orí adé kan àti ọmọ rẹ̀ náà ti jí gbé lọ ní ìpínlẹ̀ Kaduna. ẹni tó jẹ́ ìyàwó àti ọmọ olórí fún agbègbè tó pè ní Àbúrò ní ìjọba ìbílẹ̀ Zanga ní ìpínlẹ̀ Kaduna ìyún Alhaj Shuaibu Suleiman Galadima ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ palẹ̀ ìyàwó rẹ̀ àti ọmọ rẹ̀ tí wọ́n ti palẹ̀ wọn mọ́ báyìí. ìyàwó rẹ̀ tí orúkọ tẹ̀ ń jẹ́ Àrírà Abdullahi àti ọmọ rẹ̀ náà Mariam Suleiman Galadima ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jí gbé ní ọjọ́ àìkú ní nǹkan bí dédé aago 7 ààbọ̀ ó kọjá ìṣẹ́jú 6 àṣálẹ́. ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó wáyé wọn ni àwọn agbébọn ọ̀hún wọ́n ya wọ ilé ẹni tó jẹ́ orí adé emir ọ̀hún tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn ní takuntakun náà fi kó ìyàwó àti ọmọ rẹ̀ tí wọ́n fi kó wọn lọ. àwọn ènìyàn tí wọ́n jẹ́ olùgbé agbègbè náà wọ́n jẹ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò wọ́n ní àwọn gbìyànjú láti tẹ̀lé àwọn oníṣẹ́ láabi náà wọ inú igbó lọ láti dóòlà ẹ̀mí ìyàwó àti ọmọ ẹni tó jẹ́ olórí fún wọn ní inú ìlú náà. wọ́n ní ṣùgbọ́n akitiyan àwọn ó mà já sí pàbó pẹ̀lú bí àwọn oníṣẹ́ láabi ajínigbé náà wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe yìnbọn lu ọ̀kan lára àwọn táwọn jọ ṣe ìkọlù sí wọn ìtàn pé orúkọ tiẹ̀ ní Umaru Abdullahi tó sì gba èkuru jẹ lọ́wọ́ ẹ̀bọra. bákan náà ni ọ̀kan lára wọn torúkọ tiẹ̀ náà jẹ́ Sulaiman ló náà fi ara gba ọta ìbọn. ìtàn náà wà ní ilé ìwòsàn tó ti ń gba ìtọ́jú lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ ni àwọn ará àdúgbò náà wọ́n ti wá ara wẹ́ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Kaduna láti tètè bá wọn wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí ìṣekúpani àti ìkọlù táwọn agbébọn tó ń ṣe ní gbogbo ìgbà sí àwọn ènìyàn wọn ní agbègbè ọ̀hún. ìpínlẹ̀ Benue òun náà láfi máa ṣẹnu wa ní déédéé síbí fún ti àsìkò yìí níbi tí ènìyàn 4 tó ti jáde láyé báyìí nígbà tí ọ̀pọ̀ farapa nínú ìkọlù àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn èyí tó wáyé ní ilé ìgbafẹ́ kan ní ìpínlẹ̀ ọ̀hún. olúlu ìpínlẹ̀ Benue tá a mọ̀ sí Makurdi ní agbègbè tó pè ní Akpe ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé lọ́jọ́ àìkú tí ń ṣe àná ọjọ́ 27 oṣù kẹrin ọdún tá a wọ̀ yìí ní nǹkan dédé aago 8 alẹ́ òní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí orí kó yọ nínú ìṣẹ̀lẹ̀ náà ó ṣe ṣe àlàyé tó ní ká má fi orúkọ òun sí ìta. ó sọ bímọ wípé arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Gabriel Tafa ó wà lára àwọn ènìyàn tí ó gba ìkúrújẹ lọ́wọ́ ẹ̀bọra. ǹjẹ́ kí ni tó ṣẹlẹ̀ gan ní pàtó? ó ní sàdédé ní àwọn kan náà wa ọkọ̀ wọ inú ilé ìgbafẹ́ náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn sí gbogbo àwọn ènìyàn tó wà ní ibẹ̀ níbi tí wọ́n ti ní ènìyàn 4 ló ṣe bẹ́ẹ̀ gba ìkúrújẹ lọ́wọ́ ẹ̀bọra nígbà tí ọ̀pọ̀ wọn tí wọ́n fi ara pa yamayama nínú ìjàmbá ọ̀hún. ẹni àwọn kò lè sọ pàtó ní tó ṣẹlẹ̀ táwọn agbébọn náà kan fi ya wọ inú ilé ìgbafẹ́ ṣùgbọ́n níṣe ni àwọn fúra mọ̀ pé ọ̀kan lára àwọn oníṣẹ́ láabi tó jẹ́ ẹlẹ́gbẹ́ òkùnkùn ó ní àwọn ènìyàn náà ó ní wọn yóò jẹ́ ẹni tó wájú alukoro iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Benue Catherine Anene ó náà fi ìdí ìṣẹ̀lẹ̀ náà ó fi múlẹ̀ nígbà tó ní àwọn ti gbìyànjú láti mọ ìdí pàtàkì àtàwọn ènìyàn tí wọ́n ṣe irú iṣẹ́ burúkú bẹ́ẹ̀ tí wọ́n fi ṣe ìkọlù ṣekú pé ènìyàn 4 tọ́pọ̀ sì fi ara pa nínú ilé ìgbafẹ́ ọ̀hún.
ǹjẹ́ títí di ìgbà tèmi àtẹ̀yìn tá a tún máa padà pàdé lórí ìkànnì Àrólé Baba 1010 TV2 tá a jọ wà yìí, èmi ní mọ̀ wá ẹ̀yin náà ní sì máa bá láṣẹ lọ́wọ́ Elédùmarè. wọ́n ṣe àfihàn ọ̀rọ̀ Abdullahi Umaru Ganduje tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú APC, èyí tó sọ nígbẹ̀yìn ọ̀rọ̀ káfí máa ṣe bẹ́ẹ̀ ṣe ìdágbére fúnra wa pé ó dàbọ̀ fún ti àsìkò yìí. Ladies and gentlemen, my job now is very important. That is accepting, welcoming, and also embracing the governor and the people of Delta State into our great party, the APC. Mr. Governor, what I would like to tell you, while accepting you into our party, I want to tell you that our core value in APC is progressive leadership. And coincidentally, from what we have seen on the ground in respect of your programs and your projects, you are a progressive governor. So we are welcoming you for coming home. You have rediscovered your root. So APC is your home. We thank you for that. APC, we believe in progressive ideas. We believe in proximity, interacting with different levels of our party. We believe in openness. We believe in internal democracy. We believe in self-accountability. And we thank you for coming in. Now it is my honor and privilege to hand over this flag and our symbol, the broom, to this great man who has now come into our great party.